صلاة الله لا تتناهى فيا زمان صلى عليك من الورى صلاة يعم لكونك سناها والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما هجرت الخلق طرا في هواك وعيت مطولي ẹ jọ̀ọ́ sọrí Ọlọ́run ní fún ọlẹ́ni tí ó di ayé rẹ pa. Spíkà yìí tí màá ti ń gbọ́n tí ń sọ ọ ní sọ̀rọ̀ mọ́ tiẹ̀. Lama sakana le fuadu ila siwaka. Ẹ kú ọjọ́ mẹ́ta. Tajawaz fi qadi ataka. وجاء إليك مرتجيا رضاك فإن يك يا مهيمن قد عصاك ولم يسجد لمعبود سواك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد داك فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك وإن تطرد فمن يرحم سواك صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن يا ربي بالمصطفى العدناني بالمصطفى الأدناني فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن الحمد لله الذي أعطاني هذا الغلام طيب العدن أرداني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó wá bí ẹyọ rìpítà yọ ẹ kókó mi yọ kó mi pátápátá gbogbo yẹjú wá láòdì ẹ̀ báwọn. Bọ́sùkàrà ẹni tí ń bá sọ̀rọ̀ ti yé ó kàn ti yé ó kàn tipẹ́tipẹ́ lèmi pè o. Gbogbo ẹni tó wà níbí níwájú bàbá tí wọ́n ń jẹ́ àkọọ́lẹ̀.
tó ṣe pé ọlọ́run ìdákọ̀dọ̀ amúra laysa fi káwọn ní ibùdó. tọ́lọ́run bá ní ẹjọ́ tí mo dá nì kò sí kàn rí ẹni tó lè takò. wà á múrú kà máa dín. tí fẹ́ kí ó bá pé ohun tí mo fẹ́ ṣe nìyí. kò sí ẹni náà tó lè ní kó má ṣẹlẹ̀. mo kí bàbá ẹfẹ̀yìntì ẹ dákun o. ntọ́jọ́ ń sọ bẹ́ẹ̀ njọ́ tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ń sin tọ́lọ́run rán ó wá níbo ni mo jẹ́ wọ́n lòdì sí ọlọ́run ní ọ̀n tọ́lọ́run bá ní ọ̀sìn lọ́ọ́ máa ṣe. ohun tó bá rí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí man kuntu maulahu fa aliyu maulahu. tẹ́ ẹ bá lè gbà fún mi lóòótọ́ hadha ali maulahu. ẹ tí bá ti ń pe ṣéèkù fún bàbá wa ẹ́míà. sheikh. tí mo ti ń sọ ìrònú sì ti mú ọ. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. ìgbà míì ẹ wo ẹ̀dá kó kéré ẹ̀ ní wu ọwọ́ tó fà sókè. àwa ń bọ̀ níjọ́ kan òun ajá náà sì mí ẹnìkan wá ní ó padà mú ni sọ èdè pé ń jáná sí fún mi àbí. ó lòun mọ rí mo lémi lọ fẹ́ lé padà hàn gbogbo nǹkan ní òmò sí ọ nísìn. ọ̀sẹ̀ lè pé ó padà mo má já lẹ́yìn ọ ló sẹnu gbọ́ ọ̀rọ̀ bó ìlànà ajá rí ẹ tó lajá lọ fẹ́ bù. ìwọ tó o bá ti gbà kí bàbá wa ẹ́míà. sheikh. mo mọ̀ pọ̀ nílé sọ bẹ́ẹ̀ kárakára. bá ń wí bó ti wí bó là níbi ti wí jọ náà lọ́hùn orin tí wọ́n kọ́ fà náà. yunadihimu yawmal gadiri nabiyukum. ilé oorun ẹ bá ń kí lisan sheikh. biqummi wa sam'i birrasuli munadiya. faqala faman mawlakum wa waliyukum. Ànábì ń béèrè ń jọ náà. man mawlakum. ta ló bá yín tẹ́ gbójúlé. wa waliyukum. ta ni ó kó ọ̀rọ̀ yín lé lọ́wọ́. faqalu walam yabuduna kata'amiya. lẹ́ẹ̀kan náà ní ẹ dáhùn kò sẹ́ni tí ó fèsì nínú wọn. ilahuka maulana. ọlọ́run tó rán wa ànábì gangan lọ́lọ́run tí a náà. dá mi lóhùn. wa anta nabiyyuna. ìwọ sì là ànábì wa. dá mi lóhùn. walamu talqa minna. Tìdíbòdò. fil wilayati asiya. ilahuka maulana. bó lọ wí. wa anta nabiyyuna. wọ́n tún mọ orí tí gbogbo yín ṣe níbi ń lọ dáa. àfẹnẹ tó bá fẹ́ dáràn nù yín ló kù. bàbá ẹ káyì ẹ má jòkó létí àga. ilahuka bàbá àná tí a sípò ẹ lè jòkó bá. maulana wa anta waliyuna. ilahuka maulana. ó lẹ́nìkan tó ló ń dàgbà díẹ̀ níbi tá a ti wá díẹ̀ báyìí. ẹ dákun ẹ jẹ́ mọ ọgbọ́n tí mò ń sọ ni. ilahuka maulana. ló ń bá dé bó ti ló ń dé. ní bàbá mi sọ̀rọ̀ lórí fóònù
ẹ dákun tẹ wà níbi ìfọlọ́ bẹ̀yìn. torí Ọlọ́run. bọ́ọ̀ bá ti gbọ́ òun kú omi fún ọ̀run. ntọ́ á ní kú ń jẹ́ ọkàn àbùkù ni. àwa yìí sí ọmọ àjòjì níbi tá a wà nílùú Ìlọrin. wọ́n sì wá máa bẹ̀ ọkọ tó kú ò níbẹ̀. ebe làájọ mú ní títì. bó o lọ wí. Ilahuka maulana wa anta nabiyuna. tí bá ń bá mi sọ̀rọ̀ lórí fóònù yóò máa lo họ́. èmi sì fèsì. njọ́ tó bá da epo nù ẹ mọ̀ nà njọ́ tó bá da omi nù ni ẹ nà yóò tààrà omi bẹ̀rù epo. sábà pé ẹkùn nùwé ló ṣe tọ́ bọ̀ lójú. bẹ́ẹ̀ni ó ṣe rí fín. ẹkùn nùwé ló ṣe rí fín. ó ṣe rí fín. njọ́ tó bá rí ẹkùn live tọ́ bọ̀ lójú wò. súnmọ́ kárí. ó wá rí mi níjọ́ náà wá dé. mo wà ní òun wá lo ẹ fún mi ní má ti kí mi. má ti kí mi kò lọ ń bọ̀. bọ́ọ̀ ti máa ń pè mí ńgbà tó wà lórí fóònù pè mí bẹ́ẹ̀ nísìn. tọmọ sí mọ́mọ́ rẹ̀ ń kọ́. nígbà tí ń bẹ láàrin àti ẹjọ́ ń ṣèrégbè kó lè mọ̀ pọ́ sàgbà mi not how far but how well. tó bá sàgbà mi ń kọ́ aláyè rẹ̀ ò dáa. Allah. Ilahuka maulana. ẹ̀yin mẹ́rin ní wọnú bí lónìí kí n tó bẹ̀rẹ̀ wá sí. ẹ̀yin mẹ́rin péré. ẹ̀yin mẹ́rin péré. ẹ má bínú o. àkọ́kọ́ yẹn tẹ́ jọ sí kéékèèké pẹ̀lú bàbá Imam ẹ lọ sọ́ra yín o. ẹ lọ sọ́ra yín. àjọkẹ́ orí kọ́ o ọ̀ọ́tẹ́ o. ọ̀ọ́tẹ́ a ti pọ́n ìdá báyìí. a ti pọ́n ìdá báyìí ká tó pọ́n la lè rí fín o. bẹ́ẹ̀ni. sẹ́yìn láwọn ní tẹ́sí ń wé lọ́wọ́ yìí o wọ́n ń ṣeré lọ́wọ́ nù. tí wọ́n bá ilé wé tọ̀ lábáyìí ẹ gbọ́dọ̀ jókòó tí wọ́n bá yẹn mọ àbí tí wọ́n bá pè yín o. àbí tí wọ́n bá pè yín. ilé ẹ̀ ní ẹ máa jókòó. Ilahuka maulana. olódò ọ̀rọ̀ òfin mi lẹ́nu àti sọ torí ń béèrè ń pa. Wa anta nabiyuna. Wala mutalika minna fil wilayati asiya. ẹjọ́ torí tí ọmọdé bá joyè bẹ́ẹ̀ni. ojú ọmọdé yìí kúrò lára àwọn èèyàn tí wọ́n fi fara pa lára rẹ̀. Allahu akbar. Allahu akbar. bó o lọ wí. Ilahuka maulana wa anta nabiyuna. ẹ̀ẹ̀kejì tí mo fara pa lára ẹni tó bá ga bẹ́ẹ̀ni. ẹ náà wo ni máa wo ni. àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀. tó mọ̀ ní bọ̀dá mú ìdí nì. tá a ní bọ̀dá ta ni bọ̀dá. gbogbo ọtí ẹ̀gbọ́njú báláyé náà ni wọ́n jókòó yìí. bẹ́ẹ̀ni. àgọ́ ara ní yí padà ẹ̀mí kan ní lọ tí ń bọ̀. wàláì. ẹ gbọ́ mi àbẹ́ ń gbọ́ nǹkan mi. Ilahuka maulana. tẹ bá jọ yí táyà nǹkan nù fámìlì àníkàdà rẹ̀ ò yí táyà mọ́ ní tiẹ̀. èyí táyà mọ́ ń tiẹ̀. Wa anta nabiyuna. wọn ò mọ̀ dá mọ́. Wala mutalika minna fil wilayati asiya. ẹ béèrè ẹ̀kẹta o. ẹlẹ́ẹ̀kẹta. ẹ̀kẹta yìí fẹ́ lágbára díẹ̀. ẹ̀yin tá a bá jẹ́ bí òbí ẹ̀sìn mi ìtàkìtà. ẹ máa wọ ọmọdé yìí ìyá rẹ̀ ò tó pè àlókọ. n tí ìyá rẹ̀ yàn lọ rí àmọ́ n tó ọmọ yàn ju tìyá rẹ̀ lọ. bẹ́ẹ̀ni. ọ wà pọ́kẹ́tì tìyá kọ́ mọ́ bá a ṣòfò. kọ́mọ́ bá a ṣòfò. àwọn àti làpọ̀ dàgbà o. ìgbà náà wá ń kọ́ ọ sì tún pààyàn káàdì sí náà ni. Allahu akbar. Ilahuka maulana. ìwọ tó dàgbà lọ́jọ́ orí tí kádàrá rẹ̀ ò dàgbà. tí ó dàgbà tí ó paradà. Wa anta nabiyuna. mo láǹfààní àti lè sọ̀rọ̀ torí mi náà ọmọdé mo fi jẹ. àbùkọ́ fún mọ́ lọ.
àmọ́ lónìí mo ti lo ogún ọdún àti mẹ́rin. wàlá mọ̀tálíkà minna fílwìlá. Still counting. Àmín. Inshallah. La mọ̀tálíkà minna fílwìlá yàtí àṣìyà. àti yóò bá níbi òsín mi ni. wàlá Sallallahu alayhi wa mọ̀tálíkà sallam. minna fílwìlá yàtí àṣìyà. Béèrè ẹlẹ́ẹ̀kẹrin. ẹlẹ́ẹ̀kẹrin. Kò láǹkìlọ̀ fún àwọn tí mọ̀ láti jọ ẹ̀. Ó níyàwó àwọn tó bá ga. Ojú tá a fi ń wo ọkọ kọ́lọ̀ tó sọ̀kalẹ̀ sí láti yàtọ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́nu lé ẹ mọ́ gbọ́ o. Tìdíbodò kan yá máa gbọ́ o. ọmọ gbọ́. Kápẹ́ ní love ó débi ìparun ni kò yẹ kíyàwó Núhù ó parun o. Allahu akbar. ìyàwó ànábì Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti gun mọ̀kàm tí wọ́n gùn yìí. ó dé kò tán. Ìyàwó rẹ̀ àfi kó sọ̀kalẹ̀ báwo yóò kù sí sọ̀kalẹ̀. wọ́n yé sọ̀kalẹ̀. Àyè téèyàn ti rí ọkọ fín ìgbà tó bá fẹ́ kọ́ rí nfín. bẹ́ẹ̀ni. Tó bá ti ní òun ṣeré mọ́ kò ṣeré mọ́ ló sọ. bẹ́ẹ̀ni. Ọwọ́ pipe low. Ọ farabalẹ̀ ọ mí sínú. ọmọ mi sínú. Ọ ní ru sókè mọ́. Ẹ fún wa ní mẹ́sẹ̀gì tí a bá ti wà nílé. N tí mo sọ lọ́rọ̀ o. Torí àwọn ẹni Ọlọ́run tí a bá ń bínú Ọlọ́run mọ́ gbanú bí lára wọn ni. Allahu akbar. Pèfì bínú tiẹ̀ lẹ́tìẹ̀ kéré jẹ́ bọ́ bíi. jẹ́nbọ́ bíi. Ilahuka maulana. Torí tó jẹ́ ń sọ bẹ́ẹ̀. Mo máa ń wo àwọn píkṣọ̀ kan àbí ń wo àwọn fídíò kan tí ò tẹ́ mi lọ́rùn. Tẹ́ bá fẹ́ bá bàbá lọ́wọ́ bíi tàná ẹ wá sí o. Háì! Ẹ gbọ́dọ̀ dán o mọ́ látòní. ẹgbẹ̀rún dánwò wọn. Talẹ̀ ń gbá bá ọwọ́ tí ìsọwọ́ lásán mọ́. ìṣòwò lásán mọ̀. Ó fẹ́ rugi oyin. àbí. Ó fẹ́ bọ dídì ìmáàmù àgbà lọrin lọ́wọ́. Ó wá síwọ́ sókè bí àáké. Su'ul adab. ọ̀ẹ́lẹ́kọ̀ọ́. Ọ̀gbàdénú náà nù. ọ̀gbàdénú náà nù. Ọlọ́run sì kúkú fọ̀rọ̀ lọ kó tó ṣe tí ó sì. bẹ́ẹ̀ni. Ilahuka maulana. Mo ń bọ́ lọ́fà sọ̀rọ̀ lórí fóònù oúnjẹ òní. Mo wá ń tẹ̀ báyìí sáà ń fara kan. Ètò wọn ní ṣèbí wọn ò rí mo ní sọ́lọ̀ tó dán lọ́fà ò rí mi náà. Ẹja kọ́ kìlò yín ná. Ọ̀rẹ́ ọ̀nù ọ̀rẹ́ Abubakar ọ̀rẹ́ ànábì ni. Ṣùgbọ́n àgbọ́kọ́ orí ànábì fi ń rí. Tẹ́ ẹ bá sí ọ̀rẹ́ ẹ máa ṣe nínú yàrá ìgbà tí a bá pọ̀ tí jẹ́ mọ́mú kalẹ̀. Tó ku ara wọn ẹ bá máa jọ tọ́ bọ́ra yín nímú. Àmọ́ níta kì í sí ọ̀rẹ́ o. Kí ló dé sọ pé bàbá? Bàbá o. Yóò dáa fún ọ̀tọ̀ sọ. Ilahuka maulana. Wa anta nabiyuna. Wọ́n fún máa lè máa mú. Torá pọ̀ ọ̀tún ó lẹ́mìí tó jòkó ń bẹ̀. Allah. Akọ àbí ó ká ẹja fi yòókù lẹ̀ bá. Wala mutalika minna. Bàbá sísítẹ̀mù tí mo wà ní. Fil wilayati asiya. Kí bàbá wa ẹ́míà. Sheikh. Ó kù méjì. Wí kẹta inú bí ọ. Sheikh wallahu ya'simuka minan nas la takhafu darakan wa la takhsha wa la hawla wa la quwwata illa billah. Gbàtí bàbá wa Khalifa wa ṣàpùtà yín bọ̀. Mo wá dìde mo ní wọ́n jòkó tí mo nìkan ní kí ló dé. Bá a ṣe wò ó pẹ́ tó láyé sànídà àti ẹ̀rẹ̀ fẹ́ lómi náà ni. Èmi lọ jẹ́ tọ̀ fẹ́ wọn kí ni. Ẹ jòkó tì wá. Bàbá mo fẹ́ràn ọmọ ọlọ̀tẹ̀ ni ọ́. Mẹ́sẹ̀jì bíi tẹ́ni lọ lónìí ń gùn díẹ̀ àmọ́ ń gé kúrú.
إلهك مولانا mo ti وأنت tún yín látẹ̀kan lọ́tún. نبينا tí n bá ti فقال dá له ọ̀rìn ọ̀nà kan náà ló jẹ́ ń dà mọ́. قم يا علي فإنني Ànábì wa ni wàlí nàró. kí ló tẹ́ Yorùbá ànábì. Sallallahu قم alaihi يا wasallam. علي فإنني àwọn dókítà orin ti wà láàrin wọn mọ̀ gbọ́n tí ń wí. abẹ́rẹ́ dókítà ilé oró ni ìsáhùn sheikh. ó ní nàró láàrin wọn. فإنني رضيتك من بعدي mo ti yọ́nú sí ọ pé tí n bá lọ tán. إماما وهاديا رضيتك من بعدي إماما وهاديا. ó ní mo fọ́ sókè láàrin máa darí wọn lọ máa jásájú fún wọn lọ. فمن كنت مولاه ẹni bá gbà mí ní aṣáájú rẹ. فهذا وليه هذا وليه. ẹ̀rọ àjìnkò ní ìmáàmù akẹ́yẹdé. dàdá ní àgbà sínú. bẹ́ẹ̀ tí jòkó lánàá náà nù. ẹ̀yin lórí yín fapò. ẹlòmíín kú lọ́fíìsì táyé fi mọ́ ọ́fìrà rẹ̀ àkàyìn ni. tọ́lọ̀ ò bá tí ì pa ìjọba tó bá dé ni ọmọ bá ṣe lọ. ìwọ tọ́lọ̀ ò tí ì pa ṣe lọ́wọ́ bájọba kan sí ọmọ lónú yàrá ni. Allah. tọ́lọ̀ bá fogún ọdún kún fún ọkàn rà sínú yàrá dànù ni. من كنت مولاه فهذا وليه فكونوا له أنصار صدق مواليا. wọ́n ní wá tẹ̀lé. kọ́nà gbogbo yín ẹ jí alárànṣe òdodo fún ẹ má tán o. ẹ má bìtírè rẹ̀. tàwa táyé ọba ìmọ̀ọ́mọ̀ ponu ẹ má wo tẹ́ kàn án lá ẹ jẹ́ wọn láṣeyọrí. هناك دعا اللهم àárín ni ọkẹ́ dáadáa. فكونوا له أنصار صدق مواليا. Ìlọrin mo wà ẹ bá wẹ̀. فكونوا له أنصار صدق مواليا. bàbá Imam ẹ ṣéèkù wọn ni. bàbá Imam. bàbá Imam. كونوا له أنصار صدق مواليا. ìjọba yìí àjọṣe ni. Àmín. kálukú yín náà ní tí ẹ lè dájọ́ tí yóò fi láṣeyọrí tí ìjọba yóò fi dáa. bàbá ẹ dákun ẹ máa gba àwẹ̀ etí díẹ̀díẹ̀ o. àwẹ̀ etí. Baitul imamati. wọ́n sọ nǹkan míì fún yẹn lẹ́gbọ́ ẹ má dán lóhùn o. Usimat arikanuhu. mo ń ti mọ́tíláṣí bọ́njọ́ kan mo wá bọ́ọ̀lẹ̀ nù ọkọ̀ mo wá kí ẹnìkan tí ì kí mi mo kàn bọ́ọ̀lẹ̀ mo sáré lọ kí mo dì mọ́ lọ́rùn ní mọ́tò ẹnìkan tí tó bá sọnù tí wọn ò ní wá ká kò dàgbàdo tàfádì ẹ rí ẹ mọ̀ túmọ̀ rẹ̀ kò sí dáadáa láyé rí nu òun wá fà mí lásán ẹ ṣe máa kí ogun èèyàn bá àwọn tó bá dásìkò rẹ̀ máa bàlújẹ́ bẹ́ẹ̀ mi ò ti ṣe mo ṣe mo gbàwé tíjọ́ náà nù. ẹ máa gbàwé etí lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. ẹni tí ò fẹ́ kó dáa fún yẹn kò ní sọ̀rọ̀ àwọn èèyàn láì dáa ní dáadáa o. ẹ má dáhùn o. mo bá àlẹ́ yẹn sọ̀tà yẹn ti débi tẹ́ ń lọ. afaman yamshi mukiban ala wajhihi ahada amman yamshi sawiyan ala siratin mustaqim. ìgbà náà ń kọ́ tí a bá lẹ́yìn ògbà tí tó bá dijọ́ ọdún kó má rùkù. وجانب ثلاثة من أمورك كلها. àbí ìgbà ńlá mọ̀ pé ó ya wèrè jẹgbẹ́ rẹ lọ. تكون لدى. tẹ́ bá sì fẹ́ pẹran ọdún tẹ́ bá fẹ́ kírun lè ya kó kí tiẹ̀ láago 5 àbọ̀ dájí. ó pè àwọn láago 4 ìdájí. àwa ní èèyàn ògbà tí àláwà kú sí gbogbo èèyàn náà kó gbà tọ́lọ̀.
أكون لدى كل الأنام مبررا رأيت سمعت ثم عرفت كلها. bàbá àgbà ẹ máa gbàwé etí o. ẹ máa gbàwé tí. ara yìí fẹ́ kéèyàn láṣeyọrí o. bẹ́ẹ̀ni. ẹnìkan dé ń jò ní wọn láì gbọ́ ọmọràn mo ní ṣe bíi tiẹ̀ ni. síbi tiẹ̀ wá ni. ìmọ̀ràn rẹ̀ ní ìgbọ̀ ìwọ́tọ̀ níran. àbí. gbogbo ra yín lọ́ba tiẹ̀ tẹ́ tán kémi náà máa lé èèyàn lẹ́yìn mọ́. àbí. ẹ̀yin tẹ́ ń bá mi ká ẹ máa sẹ̀mí kí n máa forí dìn. ẹ ti bá ń wẹ́ni tó pé kò ní rẹni bá rìn tí ó fi lọ bọ́lọ̀. Allahu Akbar. Ra'aytu sami'tu. bàbá ẹ sì máa gbàwé ojú. ẹ máa gbàwé ojú. wọ́n jí nǹkan yín o. wọ́n jí nǹkan yín o. wọ́n jí nǹkan yín o. wọ́n á máa jẹ lára ọ̀la náà ni èyí tí ò bá ti kẹ́gun ẹ sáfihàn lẹ̀. ẹ sáfihàn lẹ̀. Thumma araftu kullaha. àwọn kan bẹ. àwọn kan bẹ. wọn ò fẹ́ jẹran ìdí ẹran ni wọ́n fẹ́ jẹ. ìdí ẹran fẹ́ jẹ. o làwọn aláàrẹ̀ jẹ ẹ sáà tí wọ́n sàdín jẹ o. ẹ jẹ́ sàdín jẹ. ìmáàmù tí òjò wọn ó jẹ ni wọ́n jẹ ọmọ rẹ o. wọ́n jẹ ọmọ rẹ̀. wọ́n sì jẹ ìyàwó rẹ o. wọ́n jẹ ìyàwó ẹ̀. n tàn wá jẹ láyé nu àwọn ò fẹ́ dé èèyàn èèyàn náà fẹ́ máa jẹ. èèyàn náà fẹ́ máa jẹ. àwọn ò lè dé èèyàn ṣùgbọ́n lè tara ẹ̀dá máa he nǹkan jẹ. ẹ̀fín lẹ̀ ìbá ti rébọ̀ ẹjí wọn he. àwọn ò ní jẹ tuntun àjẹkù náà wọ́n máa jẹ tẹ́lẹ̀. Allah. Jami'an lada kulli khalaiqi batilu. Dangote tí mo ń communicate àbí. bàbá Imam. bàbá Imam. ẹ má bínú sá o mo tún fi sàá sí. torí ẹ̀ tí ó kébò lẹ jẹ́ n táwọn bá ìgbà ńlá ṣáájú talentum. èmi lọ́ọ́ fi kún un bọ́ sí ẹ mọ́ kúrò lọ́rọ̀ mi. lè bára mi sí ẹ tán tí fi lọ bọ́lọ̀ ní tọ́lọ́ ń kó tì mí. Ra'aytu sami'tu. bàbá ẹ sì máa gbàwé agbára. ẹ máa gbàwé agbára. ẹ máa gbàwé agbára. gbàwé agbára. ọ̀rọ̀ jẹta mo fẹ́ sọ fún yín ìwọ wà lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni. ọmọ kan wá sí kankan mo wá pè é ló orúkọ mi ni èmi sì pé Imam Ọ̀fà orúkọ mi ni Alhaji Muhyiddin Salman Hussein Imam ó ní gbèsè sọ náà nù broda Imam Ọ̀fà ní dákun jádàánù fún mi jọ kí ló ń ṣe ẹ́ kú olórí fóònù fún mi jọ. bẹ́ẹ̀ni. mo tún pè lẹ́ẹ̀kejì èmi ò wá ní mo wá ní kí wọ́n gbé yílọ́ọ̀sì ní kí wọ́n lọ mú wa. ẹ lọ gbé wa. gbàtàn wá gbèdé wọ́n á rápò látọ̀ kẹ́ bàbá rẹ ti ń tọ̀ ara gbogbo ilé wọn ti ń gbọ̀n mo ní máa lọ. máa lọ. sáà tí mo fi ní kó máa lọ ọlá òní tó báyìí ká má ṣẹ̀ ọlọ́run fẹ́ kó bù mí jẹ díẹ̀ àwa náà ti ṣẹ̀. Thumma araftu kullaha jami'an lada. odò tí ò bá kúnlẹ̀ yẹn máa rí dẹ̀tí tó wà nínú ẹ̀. àwọn ìdọ̀tí tó wà nínú ẹ̀. bódò bá kún tán kò sí tí ò ní wọnú ẹ̀. tí ò ní wọnú ẹ̀. ọlá tí ò tó ọlá lọ pé gbogbo nǹkan tó mọ̀ lọ jẹ irọ́ ni. njẹ́ ń bùn ọ́ tó rẹ̀gẹ́dẹ́ ẹlòmíì jí tiẹ̀ ló bùn ọ́. bẹ́ẹ̀ni. mọ́pàá aláàlí lọ ń jẹ sani kọ́ lọ́n forí jiyàn. Jami'an lada kulli khalaiqi batilu. ó tún wá dìrọ̀ lẹ́nu àti wá rọ́ wá mo ní kílẹ̀ tún wá sí àní àwòrán àná mo lóyìn tí lọ́nu lẹ́yìn tí lọ́nu. tí n bá ló jágbe omi sáwà náà dáa tán ni dáa tán ọlọ́run fẹsẹ̀ wá bíà ni tó bá fi bíà àlè tọ́ síbi tá a dé yìí. bàbá yẹn máa gbàwé agbára lórí ẹni tí òtó yín ó yà ká o ó bínú díẹ̀ nu ó bínú kan bẹ́ẹ̀ bá pa mí ẹ pa mí. ó rò pinnu ó yín pin. Wa kun hasana sajaya. n ní wíkẹ̀tà ìkẹrin tó rẹ̀ ti ní ẹ máa ta ọrẹ. ẹ máa ta ọrẹ. kò sẹ́ni tí wàá bí ẹ sàn bu owó fún ẹ ni. sàn bu owó fún wọn ni.
èmi náà fẹ́ ṣènáwó ẹ wá bùn mí ní màálù kan. Allah. Ǹjẹ́ ò lẹ dé ọ́fíìsì náà apẹ̀rẹ̀pẹ̀ ní jí apanu. Allah. وكن حسنا سجايا ذا حياء Màálù ẹni ó gbé wá nì. طليق الوجه Ẹ jókòó. لو شاكسا غضوبا. Bàbá bẹ́ẹ̀ ni ẹ máa ṣe o. Bẹ́ẹ̀ ni ẹ máa ṣe. Wọ́n bá kẹ́rọ ọdún dé tó náà ìmọ̀mù mi ti ṣe òfò. A ti ṣòfò. Ẹ̀yìn ọdún ni yóò máa ta ẹran. Yóò máa ta ẹran. Mìràgó. كن حسنا سجايا ذا حياء طليق. Ọlá ahun. Ọlá àwọn. Ọlá dákun bàbá ìmọ̀jẹ̀ kìíní yìí ó hàn. Ti dá a báwọn. Àwọn ni báàsì ẹ ti pọ̀ jù àti tírẹ́bù rẹ̀. Ẹ dínkù ẹ wà fẹ́ wà ẹ. وكن حسنا سجايا ذا حياء Olójó máa ṣe gbùgbùgbù báwọn. طليق الوجه Àwọn ń kó ká ní èmi lè dókítà àwọn náà báwọn. لا شاكسا غضوبا. Ẹ jájà fún ni tí akọrin mọ̀ lé àdánwò ló lóso ti ahùn. طليق الوجه Àdánwò ló lóso ti ahùn. لا شاكسا غضوبا. Sáàmù lọ lé dákun. فكن Tẹ̀lé wọn àdúrà rẹ ti gbà. حسنا سجايا ذا حياء Lọ jẹyán olómi. طليق الوجه لا شاكسا غضوبا. Ó ti tó bá Mùsùlùmí dì. حياكم الله. Bá a ti ṣe ń lò dáa. Ẹ má rọ̀ọ̀sì ẹ fílẹ̀. وكن حسنا سجايا Mo kí ذا ọba wa ẹ́míà. شيخ. Ó kù méjì. Ó kẹ́ ẹ̀kan tó kilẹ̀ dáadáa. تتم مودتي Mo kí ọba wa alájí àgbà bàbá wa àfáàgbà. لك Bàbá يا Lágége. إلهي. Rárá òun kéèyàn o. Bàbá wa lágbàjì. Àwọn àfáà jìnkò nílẹ̀. Bàbá Imam mo fi kò tẹ̀ wá kí. Bẹ́ẹ̀ ni. Mo fàyè kí. Mo kí bàbá wa Òbándọ́mà. Tí bàbá Mufti. Mo kí gbogbo àwọn àfáà mo kí lè sàlá tí gbogbo ilé torí ọjọ́ lọ. Mo kí sẹ́kí mara mi mo kí wọn mo sì kí ọ̀rẹ́ mi oníkan. Ká wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níṣẹ́jú kan. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Ajé tó mọ bí ọkọ ọ̀gá wa. Ọmọ bàbá ìmọ̀mù làwọn fẹ́ ń tiẹ̀. Nígbà tí èèyàn fẹ́ Fátímà. Àfátímà! فاطمة صلى الله رب محمد على جسد أمسى بيثرب ساويا. Mo káwọn sọjọ́ àlájẹ́ rẹ̀ mo kẹ́yìn kọ́mítì. Wọ́n bí ọ̀ní sí ọlọ́kẹ́rẹ́ lọ bèèrè lọ́rọ̀ táyé pàtì. Bọ́lá ò bá máa rán jìbìrì ìlú káàkiri bó ló kọ́ ló ti hàn. Olóko ló ti hàn. Wúdíwúdà tí ò bá jíṣẹ́ fún ànábì Sùlẹ̀mánà. Bẹ́ẹ̀ yòókù ṣe parẹ́ lónà ó parẹ́. Lọ́nà ó parẹ́. Wọ́n yan kọ́mítì nírú ìjókòó yìí. Olùjókòó yìí. Ọwọ́ ni kódà wọ́n rí àfín. Wọ́n rí àfin. Ìjókòó tó ṣe pé n tó lé ní 60 nísìnyí àtúndójú ẹ̀. آمين. Àmín. Àmín. Ẹ ti wọ̀ tẹ́gbẹ́yìn kọ́mítì. Gbẹ̀yìn kọ́mítì. Wọ́n bí ọsẹ láàyè tó gan ní kéré rẹ̀. Ǹjẹ́ òun lọ́tọ̀ ní irú ẹ ṣe mọ́? Àbí? Kéèyàn ó jẹ́ ìrù erin ó yá jorí eku lọ. Mélòó lè kú ó tún lòun lórí. Ó tún lòun lórí.
bẹ́ẹ̀ ṣe jòkó lánàá nì kì í ṣe ebú ẹ̀ ṣe ẹrú ayọ́lá lẹ jòkó òun bẹ́ẹ̀ ti jòkó lẹ́sẹ̀ tiẹ̀ ọjà lómi tó gorí àga lọ mélòó làgà tó ń ga tó wọ́n tó gùn. ta ló rí ọ ta ń rí ọ táwọn ẹ̀pọ̀ ń bẹ. ọlọ́run yọ ẹ̀yìn tẹ̀lé lómi ò gbàṣẹ mọ́ yín lọ́wọ́ ẹ kàn mọ́ wọ́n lọ́kàn ẹ yà lọ́nà tí wọ́n ń ṣe fún ẹsẹ̀ tí wọ́n ń yà fún náà nìyí wọ́n ti kúrò níbi ẹsẹ̀ kan gbárù ẹ lójú ló kù. A'udhu billahi minash shaitanir rajim. ẹ dákun jẹ́ sọ̀rọ̀ kan lọ́rẹ́ ní kíni màálù ta tẹ́ rọ́ọ̀gì fún olóde rọ́ọ̀gì abẹ́ni ògùn wọ́n tẹ́ rọ́ọ̀gì fẹ́ sí lásán ẹranko ni ẹni ògùn ló níyì tó bá dọ̀là tí wọ́n bá gùn kó lórí rọ́ọ̀gì kùmọ̀ níwọ̀n ilé padà. tẹ̀yìn kọ́mítì nù ẹ jẹ́ máa yọ̀ kẹ́ wá sọ yìí pé àwa ní èèyàn ń ṣe iṣẹ́ àṣeyọrí wọ́n nàrán ru yín káàkiri ìgbà náà ń kọ́ bẹ́ẹ̀ bá dàgbà tá a bá bẹ̀ ń ṣe àyè ọmọdé ní òjòkó ń jọ náà. bí àyà kankan máa lọ fà. Bismillahir rahmanir rahim. mo kí mọ́mú wa láti sàárẹ̀ ẹ jòkó jèrè àwọn sẹ̀rí akọ́tọ̀ bá pí òun ọ̀rẹ́ wa púpọ̀. Wa'tasimu. mo kí Dr. Dasuki njọ́ táwọn àjọ ń sọ̀rọ̀ àwa ni kódà ń tún máa tú túbà. èmi sì dá ọ̀tẹ̀ tó bá ti fẹ́ràn mi ìyẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀rí inú ẹ̀ tá ń fọ̀ bẹ́ẹ̀ láti ẹ̀. ìsọkúsọ àrínú lágbájá láti ẹ̀ náà kárí. àyà kan mo kí ọba alábòtó. Wa'tasimu. ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ al-wahda al-ittihad láàrin gbogbo abá àti jòkó yìí. àwa alálàáfà kí ló ní í ṣe láàrin wa. Bihablillahi jami'an wa la tafarraqu. àkọ́kọ́ kí ló lè mú ìrẹ́pọ̀ wá kí ni òjì ó sì rẹ́pọ̀ àkọ́kọ́ náà ẹja bìíra wa kí ló táwọn àáfàá ń bára wọn jà. kí ló fà á. ìjà àáfàá ti pọ̀ jù bàbá ìṣiṣẹ́ tó pọ̀ á sì kún yín ọ̀dọ́ la fi ṣe gbogbo nǹkan kí ló lè bí jà àáfàá kí ló lè ní kí n má gbà tí bí mo ṣe jòkó ṣe ní gbà tí gbogbo ẹ̀dá tí a bá rí tí ìgbà tèèyàn kò níbi tọ́lọ̀ ti kẹ́ ni. Allah. ẹni kí láàrùn kejì àbí kò rò pé òun ló ń da jù láyé. bẹ́lẹ̀ ṣe nǹkan kò máa ṣe bẹ́lẹ̀ ṣe nǹkan kò máa sọ bẹ́lẹ̀ wọ nǹkan kò máa wọ̀ ẹ wà rí pé wèrè lòun. èèyàn mẹ́sàn-án lọ bí kan mẹ́jọ dúró wèrè kan níṣẹ́ bá ń rí wèrè mẹ́jọ ò lè rìn òun tó dá dúró ni wèrè. mọ ń kọ́ la àná fọlẹ́ ṣe hùwà ẹni bá lèmi nìkan mo dá tó ń wò dá náà ni. supremacy ní dàwọn àfa láàmú. bàbá bẹ́yẹn bá lọ kí ó lálẹ́ kìyàmà tọ́lọ̀ wọn bá kun kòkòrò. jẹ́mọ́ ẹ̀ ní náà ǹjẹ́ lè ké o jura wọn lọ sá ọpọlọ ló jura wọn lọ. ẹlòmíì lọ lè ké wú ńlá ilé ké tó lọ ló ló kọ jù láyé ẹgbẹ́ tíra fún àṣẹ ni yóò máa sọ. wọ́n yóò torí ilé ké ó respect èèyàn bí tọ́ bá bára dé la yóò fi command respect. ẹ gbọ́n tí mo wí. ẹlòmíì ń bẹ ilé kí abẹ́ lérò lọ yóò sì kọ́ ní tírà tí ò ní wòkè. ẹ dá mi lóhùn fa lónìí ilé kí ó là ń celebrate ọpọlọ ẹlòmíì gbà náà wá ń kọ́ ṣebí yúnífọ́ọ̀mù là ń wọ̀ káàkiri ń bẹ ṣé yúnífọ́ọ̀mù lọ́pọlọ Mercedes tẹ́ńjìnì rẹ̀ ò dáa taxi tó wá gbádùn èwo ní ọkọ̀ dẹ́kọ̀ ṣebí Mercedes kan ló kọ ni olẹ́kìkì tí ò dáhùn yìí taxi sì dáhùn ó sì gbé ilé kó bọ̀ ẹ wá ní kò wọ́n ìgbà tí ò wá wọ́n ń kọ́ èyí tó wọ́n tí ò lè kú olójú kan náà ń kọ́ ẹ̀ ń sunkún lé kéwú pẹ̀lú ọpọlọ rẹ tí ò pé díẹ̀. Allah. mọ̀nàkà kí ni ha. mi ti ń dá wàhálà lẹ́nu. ó dàbí kí ni ìmọ̀mọ́ ọ̀fà ló tóbi jù
ìmáàmù ọ̀fà kó tóbi ìmáàmù Muyideen ló jẹ́ ó tóbi. Allahu Akbar. bí n gbà ní gbọ́dọ̀ ẹja àwọn ọmọ lọ́kọ̀ọ̀kan kí ni dàní àfáàrú lónìí tí ò jẹ́ ó sì sọ̀kan mọ́ bàbá kí ó bákan náà àlè lò bákan náà kí n tó lo àyà tó ń kí o bó láti rí fọwọ́sowọ́pọ̀ ẹlòmíì ò dá fatuwa tiẹ̀ ṣe rí láyé tẹ́lẹ̀ lẹ́ni ni ó wò báyìí yóò máa yọ àṣìṣe rẹ̀ yóò máa sá lábẹ́ ẹni kò nù dá nǹkan dálẹ̀ kárì. bẹ́ẹ̀ ké kùránì ẹni ó gbà wọ́n sì kùránì ké ní Kaaba. wọ́n tún máa rán létí yóò kàn rúkú ni a ní tí ẹ rán mi létí òun tiẹ̀ wá màmá. Allahu Akbar. Yorùbá ni wọ́n bú ọ ní kò dùn ọ ẹni tí ó rẹ́rìn ò sí bẹ̀ ni. àwọn àfáà lónìí wọ́n ń fira wọn sí ẹlẹ́yà. déédéé tí Sídì Álì ṣe àwọn àfáà ò ṣe fúnra wọn lónìí torí Sayyidina Álì inú bíi pé wọ́n àbí sí ráìtì wọn ò jẹ́ kó wọn jẹ khalifa lẹ́yìn ànábì kò wá dásà yókù mọ́. ó dá dúró ni. wọ́n ní kí ló dé wọ́n ní al-wahdatu khairu min jalisi su'i. ó ní ẹjẹ máa dájò kó àwọn èèyàn búlókulẹ̀. ó wá dijọ́ yẹn àwọn Yahudi kan wá dé nàbà ni tàlẹ́ ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún kalẹ̀ wọ́n ní Abubakar ni ó lèmi náà ni ẹnu wo gbọ̀rọ̀ àwọn tó lọ ni náà bá béèrè ọ̀rọ̀ ó ní mọ́ ojú fẹ́ ti Islam nígbà báàsì ló wá sájáde ó wà lọ bá àlímbi tó sá sí ó lọ́ọ̀ dá sí àtẹ́lẹ̀ o ó sọ lọ́nà méjì ó ní agbèfèlè Islam àwọn ajibèlè Islam. Allah. Ó ní mi tó dé dúró ìdákun àti sè ọ́ àmọ́ ṣàánú Islam ó tún fẹ́ tì á. dá Islam lóhùn dákun má wo tì á. ó wá jáde. náà Abbas kò lè ṣáájú ẹ̀ mọ́ wọ́n àwọn tí ń lọ báyìí ó ní wọ́n rìn bí anabi Muhammad. sallallahu alaihi wasallam. ó bá déwájú wọn ó lè mi ní jẹ́ Sídì Álì èmi lọkọ ọmọ ànábì èmi ni bàbá Hasan Hussein kéèyàn yin ara rẹ̀ òbúrú tó bá ti ká ẹ̀yìn tó yìn kàmájì wọn yìn ọ ni wọ́n bá tiẹ̀ jẹ́ sọ pé wọ́n ò lè kọjá àyè rẹ̀ àwọn tí yìn ọ yìn ọ búrú tí wọ́n fi pa ọ ni. bẹ́ẹ̀ bá ti ń yìn mí tí bá ti ń wọ̀nà ọ̀kan kó patírà dé ó ti kọjá àyè rẹ̀ nù. ọmọ tó mọ̀ wá mi ni àbọ̀ wá rojọ́ fún mi nílé mi òun wá ń wu ọkàn òun wù ọmọ máa lọ lẹ́yìn bá ọ ti bẹ̀rẹ̀ àbùkù lọ́kàn àwọn èdìdè ló kù torí nígbà kan bá ti yàn jẹ́ wájú mi mọ́ ná màláka ná màlẹ́kà. tí níbodò ẹ gbọ́ ẹni bá gbọ́rọ̀ lọ́rọ̀ wá bọ́ tó sẹ́nu gbòrògbòrò yóò lọ ro tiẹ̀ fẹ́ lómi náà. ló bá sọ ó lè mi gangan sí ní èmi gangan l'Ànábì sọ̀rọ̀ kalẹ̀ fún ó ní tí ń retí ọjọ́ òní tí wọ́n béèrè ń tẹ́ mọ̀ ẹ̀yin tí ẹ lẹ́ jù mí lọ nílẹ̀ mọ́ kémi ìṣẹ́gbẹ́ yín. àwọn abí lọ́rọ̀ rẹ̀ gẹ́dẹ́ ẹ dákun wọ́n bí lọ́rọ̀ rẹ̀ gẹ́dẹ́ lára tí wọ́n bí wọ́n ní kí ni ẹ̀mí tí ń gbénú ẹ̀mí ẹ̀mí ń wá rìn káàkiri bí ọjọ́ méje tí ò bọ́ lẹ́lẹ̀ ẹ̀mí ní ń gbénú ẹ̀mí wọ́n ní kí ni pósí tó gbé olówó rẹ̀ rìn káàkiri ayé ó ní ẹ̀sìn mi ẹnu yín pósí tó gbé olówó rẹ̀ rìn káàkiri ayé òun ni ẹja tó gbé ànábì Yunusa mi ó lẹ́mìí tó gbé ẹ̀mí mi náà ni ẹja àti ànábì Yunusa iye ọjọ́ tó yẹ káàkiri lọ́jọ́ tó kọ̀ fi tráfù káàkiri ayé wọ́n ní kí ni ilẹ̀ tí òórùn rí àfẹ́ kan láyé kò sì rírí mọ́tá yóò fi parẹ́ oníyọ tí Mùsá fi ọ̀pá na ilẹ̀ ẹlẹ́bàá tó fi ọ̀pá na omi ó ní àárín tí ogun gbà kọjá ẹ̀ẹ̀kan tó rí sánmọ̀ mọ́nu kò ní rí mọ́tá yóò fi parẹ́.
bí ẹ ṣe bí ní ń dáhùn. ní ń dáhùn. bí ẹ ṣe bí ní ń dáhùn. ní ń fún wa lésì. wọ́n ń fún ọ lésì gbogbo ohun tí wọ́n bí. ohun tí wọ́n bí. jàmáà níjọ́ náà ṣèbí kò tú ẹ̀ yókù láti rí ni. kò tú wọn láti rí ni. kò yẹ kó lọ kójú ó lè tì ẹ́ ni. bẹ́ẹ̀ ni. kí ni sọ àfa àtọ ọmọ kí ó jù ládùúgbò.